everybody, welcome back to Yoruba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Ẹ̀yin èèyàn, show tí mo fẹ́ ṣe lénìí, mo fẹ́ ká farabalẹ̀. Grab your popcorn, ká dẹ̀ ṣe kíni, ká dẹ̀ jọ ganu sí. First thing first ni pé tí Lizozo ò bá jáde, wọ́n ní wọ́n arrest ẹ̀. Èmi ò rò bẹ́ẹ̀, ó lè jẹ́ pé ó lọ ṣe court case kan ni. Yes, ṣé mo pọ́ ọmọbìnrin yẹn, òun àtẹjọ́ 5 and 6 ni. Gbogbo ẹjọ́ tó ń dá ní last year, tó ń rí ṣe, mo sọ pé 2026 ló máa kájọ ẹ̀. So tẹ bá ń wá Lizozo, ẹ má gbèrú mọ́ bó ṣe kinní kan, kò ṣiṣẹ́ torí a jọ mọ̀ pé kò ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀. Content creator ni gbogbo wa. So ìsídà kó jẹ́ pé ó ní kéèsì kan lé ẹjọ́ tó lọ dáhùn torí bó ṣe wà yẹn ó máa ṣẹjọ́ kú ni, gbogbo owó tó kù lọ́wọ́ ẹ̀ owó ẹjọ́ ni. That is it. Torí kò dẹ̀ sinmi, torí kò ń sinmi, ó máa ń sọ pé 2 hours lòún fi ń sùn. So ó lè jẹ́ pé court case ó dẹ̀ lè gbé fún ìwọ́nú court kó máa fídíò ojú adájọ́. The last one tó lọ pẹ̀lú Alábìkẹ́ náà sọ fún pé celebrity yẹn kó hang ẹ̀ síta wípé inú court donation is not an offence. Wọn ò force anybody láti yọ owó kúrò ní àpò anybody, ó wù ẹ́ ló dáwó fún yàn. And ẹ̀yin bloggers, God bless you everybody. Gbogbo ẹ̀yin tẹ́ ń náwó sí Ìyá Ikimọ. Ilé yín ò ní dílé onílé o, ẹrù yín ò ní dẹrù ẹlẹ́rù o, àwọn ọmọ yín ò ní gbégi eléèrà o. I'm coming back to that. Ẹ jẹ́ àtẹ̀wọ́kọ́ ṣe show ṣẹ́rí, as long as tẹ́ bá ti sọ pé ẹ ní gbọ́ lórí social media ẹ̀, àwa náà ò ní gbà. Gbogbo wa la mọ̀ pé ẹ like Ìyábọ̀ Òjó. Okay, like Ìyábọ̀ Òjó. Ẹja, let's be relatable so that ọ̀rọ̀ wa máa yéra wa. Like Ìyábọ̀ Òjó. But àwọn kankan wà, ní ìdàtí ra àràbù. This is 2026. Wèrè tó rí ìwọ láyọ̀ tó ń bugi jẹ lójoojúmọ́, ó ní sọ̀rọ̀ tí Lizzy bá ń fún wa ní lámbà o, wàá pa lọ́lọ́ ni wà ló lọ ṣe vacation. Lizzy náà ń gba PhD, questionable things. Ó lóun ṣe law ní Ìlàró. Ó sọ̀rọ̀ pé Lizzy, mo mọ̀ pé any slight thing tí Ìyábọ̀ bá ti ṣe báyìí, àbí ẹ máa gbé microscope, ẹ máa ṣọ́ Ìyábọ̀ pé kí ni Ìyábọ̀ ti ṣe mẹ́yẹn, kí ló ṣe mẹ́yẹn, báwo ló ṣe ṣe, kò yẹ kó ṣe báyìí, ẹ jẹ́ a sọ̀rọ̀ nípa ẹ̀. Ọlọ́ update sọnù. Ẹni ẹ ọpẹ́lọpẹ́ Dayọ̀ Amusa tó wá mú your favourite kúrò lórí stage wípé torí ó ti fẹ́ bọ́ṣọ lọ́rùn ààrẹ torí pé ó ti yó bíbà. What? Surely that is the dumbest thing I've ever heard. Everybody was having a nice time. In fact, in particular, they were singing for Queen Mother and she was dancing. She was dancing. Everybody was having is it not the white party? Everybody was having a nice time. Kò jójú, kò ṣejú, ó kàn mira náà ni. Ṣé nílé ayé yín, ṣé Wàsíù kọrin fún yín rí? Ẹ̀yin tẹ́ fẹ́ sọ̀rọ̀ èèyàn. Kì í tiẹ̀ ṣe pé ẹ wo bí Wùmí torí ọlá ṣe tó mú orí ṣe ò bá tẹ̀ lọ gba máìkì lọ́wọ́ Wàsíù ni. Look at Queen Mother, ìsàlẹ̀ ló wà. Wọ́n dẹ̀ ń kọrin fún ó dẹ̀ ń jó. She was having a good time. In fact, if you tó bá jẹ́ pé ẹ lọ́pọlọ ni nǹkan tí ọ̀rọ̀ yín fi máa ń sú mi lélẹ́yìí, ẹ máa rí pé Dayọ̀ ló wá bá Queen Mother. Queen Mother wá hug ẹ̀, ó sọ nǹkan sí létí. The way bí Queen Mother ṣe hold ẹ̀, if you watch that video very well, you see that Ìyábọ̀ gangan ló sọ nǹkan sí Dayọ̀ létí bí pé sọ pé bí containers yẹn ṣe ló dàbẹ̀ ni pé Dayọ̀ jà kúrò níbí báyìí, mo fẹ́ sọ nǹkan fún ẹ. Bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn. Ìyábọ̀ ní ìdá ti sanwó fún anybody, nǹkan tẹ́ ẹ rí lèmi rí o. Tó ta bá máa wí lọ, tí ta bá máa wí bọ̀, wọ́n ti fẹ́lẹ́ àtẹ́mú lówó. Ṣé gbogbo blogger èlò gan ló wà lọ́wọ́ ẹ̀? Ṣé gbogbo blogger ló fẹ́ gbọ́ ṣòro ayé wọn? Èmi ò gbowó lọ́wọ́ anybody o. Ṣé gbogbo mo máa ń sọ? Èmi ò gbowó lọ́wọ́ anybody, but ṣe rí common sense tẹ́ ẹ̀ níyẹn. Àwa máa sọ fún yín. Fídíò tẹ́ wò náà lèmi náà wò. Ibi tẹ́yìn ti rí nǹkan mi, lèmi náà ti rí nǹkan mi.
Dayo came to meet Queen Mother. She was dancing. There was camera, of course. Okay, tí Queen Mother bá dúró síbẹ̀ yẹn tó ń kọrin fún, tí ò wá jó, ẹ̀yin wèrè náà máa sọ pé Ọlọ́run ló mọ̀ nǹkan tó ṣe kò jó. Wọ́n dẹ̀ ń kọrin fún. Nípò tí ní ìgbéraga jù. Kò jójú. Ó kàn mìíràn náà ni. Ẹ tún sọ pé ó ti yó. Hey! Tó wá bẹ̀rẹ̀ sí ń pakuru mọ́ ńkọ́ tó ń ṣe leg work. Kí lẹ wá máa sọ? The way bí Dayo ṣe súnmọ́. Ó hug Dayo, ó dì í mú pẹ́, kì í tẹ́ ń ṣe short hug. Ó hug ẹ̀. Tẹ́ bá rí on the other side of the camera táwọn ò lè rí, ẹ máa rí pé ó ń sọ nǹkan sí etí Dayo Amusa ni. Èmi dẹ̀ wo countenance yẹn torí àwọn a máa ń rí the body language. Kọ́lọ́run ṣàánú wa ibi tí Amebo ti wá ibi tó dé. Kọ́lọ́run ṣàánú. Ṣé ló dàbí pé ó sọ nǹkan sí ti Dayo pé Dayo mo fẹ́ sọ nǹkan fún ẹ. Bọ̀já kúrò ń bí. Ẹ̀dẹ̀ rí pé àwọn méjèèjì ló lọ. It's not like Dayo came to drag Queen Mother off of the stage. Tó bá ń ṣe wọ́nranwọ̀nran, a máa rí pé Queen Mother ń ṣe wọ́nranwọ̀nran. Àwa gan máa sọ pé àǹtí Ìyábọ̀ kí ló dé dé? Ṣé èèyàn tó ti yó ló ń sọ nǹkan síyàn létí? You can see the way she ẹ lọ wo fídíò yẹn dáadáa. Ó wà online. Nǹkan tẹ́ ẹ rí náà lèmi náà rí. She looks like she was telling Dayo something like Dayo mo fẹ́ sọ nǹkan fún ẹ jà kúrò ń bí. Àbí kó tẹ̀ yẹ pé Queen Mother gan ti fẹ́ kúrò ń bẹ̀, ijó yẹn ti sùn. Ó fẹ́ kúrò ń bẹ̀, ó dẹ̀ mú opportunity láti sọ pé Dayo jọjá jọ kúrò ń bí. Ẹ̀yin sọ pé torí pé ó ti yó ọpẹ́lọpẹ́ Dayo. Ṣé ó pe Dayo kó máa bọ̀ ni? Ó dàbẹ̀ ni pé bí Dayo gan ṣe ń bọ̀ gan, òun gan fẹ́ wá join Ìyábọ̀ níbi tó ti ń jó yẹn ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni, ó dàbí Dayo fẹ́ wá join Ìyábọ̀. Bẹ́ẹ̀mi ṣe rí nìyẹn o. Torí Dayo was not walking towards her. Dayo was coming to come and join her níbi tí Ìyábọ̀ Òjó ti ń jó yẹn. Gbogbo nǹkan la máa spoon feed yín bí ọmọ primary school. Gbogbo alárí fídíò wọn ò send another video sí mi. Ẹ̀yin lẹ gbé fídíò, ẹ̀yin lẹ analyse. Tí wá dẹ̀ ló máa dùn yín. Ẹ̀yin á fẹ́ sọ̀rọ̀, ẹ̀ ní fẹ́ kéèyàn míì sọ̀rọ̀. Kò sí nǹkan kan tó wà out of the ordinary nígbà tí mo rí fídíò Ìyábọ̀ Òjó. Ẹ kàn fẹ́ drag ọmọbìnrin yẹn ni. You always look for a reason to drag her. Kò sí nǹkan tó ṣe tó mọ̀ ọ́ ṣe. Kò ṣíralẹ̀. Nǹkan táwọn ẹgbẹ́ wọ̀ ló wọ̀. Kò jójú. She was just having a good time. And I even think she wanted to leave the place. She now used the opportunity to Dayo jẹ́ àlọ́. Ṣé mo téèyàn bá fẹ́ yọ kúrò níbì kan? Gbà ǹdẹ̀ tí jó náà tán. Kámẹ́rà ẹ̀ ní kámẹ́rà yẹn ò dẹ̀ stop. Tó wẹ́ pé oníkámẹ́rà yẹn gbé kámẹ́rà yẹn wálẹ̀. Wàá rí bí Ìyábọ̀ ṣe máa ṣe pín. Ó kàn lọ opportunity pé Dayo ń bọ̀ yẹn, ó kàn fi nǹkan sọ nǹkan sí létí ni wọ́n dẹ̀ jọ ń kúrò mẹ́yìn. Ó ti tán. Gbogbo nǹkan tẹ́ ẹ rí yẹn kò ju 10 minutes, 15 minutes clip. How do you now digest that Ìyábọ̀ is drunk? Okay, wèrè tó ń fojoojúmọ́ ṣe èrè lójú wa. Tá a mọ̀ pé gbaná kò possible kẹ́ sọ pé Lizzozo ò ní máa fa nǹkan kò possible. Torí ọ̀rọ̀ tiẹ̀ kò jọ táyé kò jọ tọ̀run. Ẹ sọ̀rọ̀. Kéèyàn rojọ́ títí. Ẹ ní sọ̀rọ̀ sí yẹn o. Àbí mẹ́ńtọ̀ yín tẹ̀ ń tẹ̀lé. Ó wà òkè. Ìwọ tó bá rí Lizzozo tó sọ pé ó wà òkè, ìwọ gan nídìí ògùn. Àbò nídìí àgbo. Ìwọ gan nídìí ògùn. Doesn't make any sense. Ọmọbìnrin yẹn tọmọ ẹ ṣe wedding ẹ máa wá fọ́ọ̀tì Priscilla tọmọ mo rí post kan jọ kan tí the same Láyọ̀ yìí náà ni Láyọ̀ Ọlọ́run. When somebody said something one day and I think I'm going to stand on that. Maybe to just be like that is what ẹni yẹn sọ pé kì í ṣe Láyọ̀ ló wà lọ́ndà page yẹn bí ó ti ta page yẹn ó lè jẹ́ Lizzozo ló ń operate àbí Mèsòrò. Èèyàn tó ń pín pussy palliative tó lọ ń jàánu lé ọkọ ọlọ́kọ ìyẹn ló ṣe é dà. Èèyàn tó ń gbé àwọn ọmọ ṣépè tó ń gbé àwọn èèyàn ṣépè ìyẹn ló ṣe. We are not saying Ìyábọ̀ is 100% perfect. Kò síyàn tó perfect. Bẹ́ẹ̀ ni ká ti sọ pé Ìyábọ̀ is 50% bad. Bó a ṣe rí pé 50% aṣáàrí good tó ń ṣe. But Lizzy ò ní good kankan tó ń ṣe o. Àbí kó ba yé àwọn èèyàn jẹ́, kó ṣépè fún ọmọ, kó ṣépè fún yẹ èèyàn.
nǹkan kékeré abẹ́rẹ́ sọnù alọ́ngbé Ṣàngó ní Lizzy máa fi ń ṣe. a dẹ̀ máa yí irú ọmọlẹ̀ èèyàn yẹn ní gbogbo yín sọ pé ó dáa Ìyábọ̀ Òjó ò dáa kò yáwó lọ́wọ́ anybody kò bá tèèyàn kankan jẹ́ kò ṣépè fẹ́ anybody kò sọ pé kí anybody má grow tó bá tún ṣe Ìyábọ̀ Òjó níbi tó tún ṣe kinní sí òun fara ẹ̀ ló tún máa wá bá ẹ níbi tó tí wọ́n ẹ̀ ṣe kinní sí. Yes, there are so many people that say so. Ipe kò ń gbéyàn sínú lọ títí tó bá ti sọ tiẹ̀ tó ti bínú ti tán nú ẹ̀ nìyẹn. Hence the video nǹkan tí mo sọ pé I will always respect Ìyábọ̀ Òjó. Ẹ wo ti video yẹn she met with him. Why? Because ó jẹ́ nǹkan tó jẹ́ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ó yá bá ṣe máa parí ẹ̀ gbogbo ẹ̀ kúrò ńlẹ̀. But Lizozo, I can never forget. I can never forgive and forget. Forgiveness is a sin. Ìyẹn lẹ́yìn lẹ́yìn tẹ́lẹ̀. Wọ́n sọ pé Ìyábọ̀ ṣe kìíní. And she doesn't even have to force anybody. Tó bá bá ṣe ẹ wo ọ̀rẹ́ ẹ̀ tọ́jọ́ ọjà yẹn náà nígbà birthday Ìyábọ̀ Òjó. Torí ó mọ̀ pé èèyàn dáadáa lèèyàn yín tá bá ti ẹ̀jà. Èèyàn dáadáa lọ́mọbìnrin ó yá happy birthday. Pẹ̀lú Lizzy. Tí Lizzy bá ti bẹ ẹ̀jà báyìí bíi pé kó o kú kílẹ̀ lanu kó gbé ẹ̀mí. Èèyàn yẹn lẹ́yìn dẹ́n support. Ṣẹ́yìn gan ò ti máa fra báyìí. I always look at your page. Ọjọ́ tó comment ń jọ yẹn tó sọ pé yẹn torí pé Davido ra G-Wagon fún torí pé Priscilla ra torí pé Chioma ó ra G-Wagon fún Davido pé Priscilla máa copy irú nǹkan bẹ́yìn. See, okay, ẹ jẹ́ pause. Ṣé to understand this? Let us pause. Alábọ̀dó ni Chioma. Take it or leave it. Alábọ̀dó. Okay, mi ò tẹ̀ wá sọ pé ń sìn èmi sọ pé from the start Davido wá sọ pé òun meet 12 years ago 20 years ago or whatever years ago. Ṣebí school ló fi ilẹ̀ school ni bàbá ẹ̀ rán lọ UK tó fi ilẹ̀ tó tẹ̀lé ọmọ olórin lọ. Ó yá wá defend the favourite yẹn. Bàbá ẹ̀ rán lọ UK kó lọ study ó fi school lẹ̀ kò parí o ó tẹ̀lé ó ṣe handbag Davido káàkiri torí we're not typical ọmọ Igbo of course wọ́n like owó ju ẹ̀mí wọn lọ. But okay ẹ̀yin ẹ̀ ṣe wá gbé báyìí tó bá jẹ́ pé kò tẹ̀ mo kàn fi ṣe example ní so kò tiẹ̀ sí pé kínní ọmọ ti ní ọkọ alálùbáríkà ó yàn bí ilé gidi tán ti nífẹ̀ẹ́ tó bá jẹ́ pé Priscilla ló fẹ́ Davido mọ company tí Priscilla máa ti build ó sì máa build the company ọ̀ torí ọkọ ẹ̀ náà ò kéré inú ayé o but mi kàn sọ pé okay pẹ̀lú level tí Davido ti dé nínú music industry pẹ̀lú tree tó ti jáde tó bá yẹ pé Priscilla ló fẹ́ Davido máa dúró empire lọmọ yẹn máa ní eléyìí tí Chioma máa jókòó sínú ilé tí ò fẹ́ ṣe nǹkan kan ṣe bá ra nǹkan tí Davido fi ń dóbò mọ́ lára nìyẹn tó ń fún gbogbo èèyàn lónú tó tún lọ ń dó stripper because ó mọ̀ pé ìwọ tó wà nulẹ̀ ò ní ẹni kóhùn ṣáà tí mo wá kó ti jẹun ni influence lásán Chioma ò lè ṣe níbi tó yọ̀ lẹ́dí ẹni ẹ ṣe a máa sọ pé kò ní ọmọ Ọ̀tẹ́dọ́lá gan ẹ wò ẹ jẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀ mi tó dé yìí èmi ò like bullshit ọmọ Ọ̀tẹ́dọ́lá gan ṣe jewelry ó ń kọrin Davido gan fún ara ẹ̀ ò sọ pé torí pé bàbá òun ti lówó torí pé wọ́n ti wà nínú business and politics kóun má ṣe nǹkan kan ọmọ gọ́vnà Ọ̀ṣun state sí Adeleke tó máa ń jó yẹn ọmọ ẹ̀ tó máa ń jó yẹn Nikki Baby àbí Nikki Baby Nico's Baby òun náà ti bẹ̀rẹ̀ sí ń kọrin sí àwọn gbọgbọgbọ tó bí sínú owó they were doing something with their life kí báwo ni ti Chioma ṣe wá jẹ́ it's always the talikamania for me orogún ológun dẹ̀bi ti àyàtì Priscilla has been an household name before kò tó fẹ́ Juma that is why people were still ó wà láwọn nǹkan tó ń sọ nípa Juma pé Priscilla ló gbé ẹ jáde it's not true Juma has been a big celebrity too. But we know Priscilla. She influenced. She has a brand. And another collection of bag. Tí ọmọ yẹn tún gbé jáde in 2026. Who do I find come? And another collection of bags. Tí ọmọ yẹn tún gbé jáde.
ní 2026 PrissyLux.com ẹ lọ wò, wà lórí website PrissyLux LUXE. That is somebody that just got married less than a year. Ó ti ní business for a long time. Ẹ wo bó tún ṣe grow again. Now imagine kó wá jẹ́ pé irú Priscilla yẹn ló wà lọ́dọ̀ Davido. Ọlọ́run o, ọmọ yẹn máa lówó ju Davido lọ. Because nǹkan tó project fún Chioma nìyẹn. Not even a cooking show, àfi kó máa ya photo nínú kitchen. Ẹ wá sọ pé Chioma ra mọ́tò fún ẹ. A dẹ̀ mọ̀ Davido bó ṣe wà yẹn. Davido, I don't have anything against you. I love you. I love you. I love you. Bá mọ̀ Davido bó ṣe wà yẹn. Wípé ó like attention. Torí bó ti mọ̀ kán ti ń drag ìyàwó ẹ̀ ló wá gbé bóò sórí mọ́tò kan. Gbogbo ilé mọ́tò kan tó rà fún Chioma gan mélòó lógún. Ẹ wo ẹ kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà. Mélòó láti rí nínú ẹ̀ tó ń wá. It is nothing bad in Alabodo. But if you see opportunity, kò tiẹ̀ ṣe pé kó má wà níṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan torí pé o ti rí ọbẹ̀fọ̀lá bàtà yọbẹ́tì omi lóró pé ó mu kú ni. Prissy wà nù oyún tó ń ta báàgì ní Canada nígbà tó fẹ́ lọ bímọ. Do you know that she was pregnant? Chioma ò ní excuse. Kì wá ṣe pé kọ́ ọmọbìnrin má wà níṣẹ́ ọwọ́ kó má ní owó kó má kàwé kó má ní nǹkan kan ṣe ṣí lórí kíni ó yẹ kó yọ káàpù yẹn lórí ẹ̀ torí pé kò graduate now. Cookbook lásán ṣé nǹkan fún ara ẹ̀ ló fẹ́ kó restaurant lásán ṣe bíbí báyìí la wà á rí ìdábàsí náà. Ìyá ẹ̀ ní restaurant lẹ́kọ̀ọ́ ni ìdábàsí ti ní restaurant bíi 4 báyìí ní Lẹ́kì in the space of how many years. Now imagine kó jẹ́ pé Chioma tẹ́yìn fi Priscilla àwẹ̀ ni Davido. Chioma kọ́ ló ra mọ́tò, ìbò ló ti fẹ́ rí ṣó ń ṣiṣẹ́ ni. Davido ló ra mọ́tò tó sọ pé ìyàwó òun present onímọ́tò irọ́ ni. Iṣẹ́ wo ni Chioma ń ṣe? Mo ní àwọn ọmọ Ọ̀tẹ́dọ́lá gan ṣiṣẹ́. Chioma ò fẹ́ ṣe nǹkan kan. Àwọn ọmọ ọkọ ya ọkùnrin yẹn rí wọn wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sí ń kọrin náà. Everybody kò sí bó ṣe jáde nílé olówó. They are trying to create and to pave way for their own lives. Except Chioma, it's only the Talakamanians among them. Tó máa rí owó olówó tó máa sọ pé àwọn ní ṣiṣẹ́. No matter how small the work is, at least this is coming from Davido's wife. The love they have for Davido, they will transfer it onto the woman because everybody already liked Chioma. But comparing Priscilla to Chioma is the highest mistake you can ever make. And Priscilla náà a sọ pé òun fẹ́ lọ ra mọ́tò fún Chioma for what? Kí ló fẹ́ ra mọ́tò fún Chioma? Mọ́tò tí Davido gan ti rà gbé fún Chioma lórí social media á ti lé ní 40. Àti ìrí kó wọ ẹyọ kan rí. Davido that like ó like kó máa sọ̀rọ̀ ju anything lọ. He love attention bí is a cloud chaser. I love you Davido, but it's the truth. You like to chase clout. Ìwà activity kò fẹ́ sí àtọ̀ náà. So that is why he says his wife. Okay, your wife buy you this. What is your wife doing? Ṣé bá tẹ̀ sọ pé Priscilla nǹkan báyìí ló ń ṣe. Tí bí sọ̀rọ̀ gbọ́n ra mọ́tò fọ́kọ ẹ̀, a máa ń pa okay. Prissy Lux òun ló ń ta náà. Ó ń ta báàgì. Gbogbo eléyìí tó ṣe ní Canada sold out. Ó tún ti gbé ànádà kan. Ó ní owó, ó influence. Kò sí YouTube lásán. Kí ìyàwó Davido ní ó lè fún láti ní. YouTube video. Priscilla ní YouTube ó ṣe mọ̀ ṣá. Gbogbo journey pregnancy, motherhood and gbogbo ẹ̀ tí ẹ bá fẹ́ wo Prince Rakim ibẹ̀ ló wà lórí YouTube. Ó ní YouTube, ó influence fún airline. Inú oyún lọmọ yẹn wà nígbà tó influence fún airline. Wọ́n wá fi big suit coat jacket. Wọ́n fi cover oyún yẹn so that kò ní wá obvious. Very big oversize náà gbé fún so that ẹni tètè rí oyún yẹn. Ọmọ tó influence inú oyún tó ń tajà inú oyún. Ẹ wá sọ pé yàn kan debit àyà sí kíní kan. Ẹ wá sọ pé Davido Chioma Priscilla will copy Chioma. Àbí kí Chioma wá copy lọ́dọ̀ Priscilla. Ọmọ yẹn smart ju anything. Ó ní mo sọ pé ká wá reverse the case ká gbé Priscilla sọ́dọ̀ Davido. Mọ empire tọmọ yẹn máa ní Africa ni. Ó sì máa ní o, ó sì máa débẹ̀. Ìyàtọ̀ wà o. Ẹ lè fi kú wo oorun. Àwọn ọmọ kan wà kì í ṣe pé kó wọ́n sùn
Priscilla ò ní ìdá ti ṣiṣẹ́ náà. Do you understand? Kò ní ìdá ti ṣiṣẹ́. Bó ṣe ń ṣe obìnrin tó jẹ́ pé jókòó síbẹ̀ yẹn ọ̀ǹtì tí Júmọ̀ bá fún lówó ata owó ọbẹ̀ ṣé ká iye obìnrin nìyẹn. Tọ́kọ ẹ bá tiẹ̀ ní gan kó máa dàbí omi òkun kí ìwọ náà ní nǹkan tó ń ṣe for yourself. Ṣebí wọ́n fi ń bu ṣebí nǹkan tó fi ń bu Chioma ò níyẹn kí náà fẹ́ kọ́pì lára Chioma kí ló ní ṣó níṣẹ́ ọwọ́ ni ṣó níṣẹ́ òwò ni ìgbà tí ìdá bá sì so oúnjẹ wọ́n máa fi bò wọ́n ní àfi kó máa ya fọ́tò kò ní nǹkan kan gbé jáde cookbook lásán ṣé òun ló fẹ́ ṣèbí á kàn sọ fún wọn pé ẹ kọ́pì cookbook kan ẹ bá mi ṣe lórúkọ mi. Ok raw food lásán chef chi raw food kò rí yẹn ṣe rẹ́sítọ́ráǹtì ṣé òun ló fẹ́ ṣé ìdá bá sì ló ń dáná nu rẹ́sítọ́ráǹtì yẹn ṣe borúkọ ẹ lásán ni á dẹ̀ gbàyàn síbẹ̀ á dẹ̀ máa mèkè owó. Àwọn Kardashian wọ́n ń ta laundry wọ́n ń ta makeup wọ́n ń ta foundation wọ́n ń ta lipstick àwọn Kardashian tó ti lówó burúkú nìyẹn. Beyonce ó ń ta hair cream ó ń kọrin skill wo ni Chioma ní. Ṣé mọ̀ pé Priscilla Heart movie ṣá ṣé mọ̀ ṣá ó ń ṣe video vixen fáwọn ọmọ olórin ó ń ṣe fíìmù ìgbà tó ti ń ṣe fíìmù láti Kónkóló yẹn ni mo ti mọ Priscilla. Talent choke business choke kí ni talent Chioma kí ni business Chioma so who is going to copy who èmi kàn fún yín ní real life analysis ń bí ni mi ò wà bias na. Being a housewife is not enough tó bá yẹ pé inú ilé ọkọ sọ pé kò bá ṣiṣẹ́ wàá tẹ̀ ní nǹkan ẹyọ kan tó ń ṣe. Tẹ́ bá dé ìlú àràbò àwọn tí ò tẹ̀ kì í jẹ́ kóbìnrin wọn ṣiṣẹ́ ṣe bá àwọn àràbò ní gbogbo continent àwọn àràbò kì í jẹ́ kó kíyàwó wọn ṣiṣẹ́ inú ilé tíyàwó wọn wà àwọn ló ń ṣe rug àwọn ló ń ṣe knitting material gbogbo àwọn kíní incense yẹn àwọn ló ń ṣe nínú ilé tó wà wọ́n fún wọn ní machine tó ń ṣe wọ́n dẹ̀ ń ta wọ́n dẹ̀ ń gbé lọ mọ́ wọ́n ń ta. Ṣé ó ti yé yín sí? So who is Chioma? Who is going to copy who now? Èmi ò kí ń sugarcoat nǹkan mi ò dẹ̀ kí ń pọ́n nǹkan tí ò make sense sílẹ̀. Chioma is a lazy girl. I don't hate her but it's the truth. Ṣé fẹ́ kí n parọ́ ni? Ṣé fẹ́ kí n sọ pé ní ojú wa báyìí tá a dẹ̀ mọ̀ pé Chioma ò ṣe nǹkan kan kí wá sọ pé Priscilla ni ò ní nǹkan kan ṣe bẹ́ẹ̀ yìí ṣe ń parọ́ pé Priscilla tó máa lọ copy Chioma kí ni Chioma ní tó fi máa ra mọ́tò fún Davido kí ló fẹ́ fi ra mọ́tò òun ṣebí Davido kàn wá parọ́ tán yìí ni ó wá cloud chase ni torí pé ó ti mọ̀ kán ti ń drag ìyàwó. Don't do that. Ṣẹ́rí manipulation ìyẹn ọkàn tẹ́ẹ̀tì ẹ̀ ní bá lórí channel mi ni. You don't have to work or at least do something. Just Davido so láti join any Davido ti ń sọ pé Chioma is doing something is going to shock the world. How many years ago? Kan tó bí Ifeanyi ni ṣó shock anybody? Adẹ̀rí ọmọ kékeré yẹn. Who are you going to support? Who is a good role model? Priscilla law school ó fẹ́ ọkọ alálùbáríkà ó ṣe wedding Chioma sátẹ̀lé oko lọ ó bímọ out of wedlock kò tún níṣẹ́ lọ́wọ́ kò ní skill kò ní business who is not a better role model? Mọ̀ jẹ́ àgbẹ̀ lọ bẹ́yìn ó máa dẹ́tì gan. Tó bá sọ pé kó mú ọmọ ẹ obìnrin pé kó fẹ́yàn kan ṣe role model ta ló máa fi ṣe role model? Priscilla ò gbóyún náà kò rí owó olówó kó dẹ̀bìtì àyàtì she has the chance to date a lot of people in Nigeria. Ṣebí Gistlover á gbé torí àwọn ṣe máa ń fọ pé Ìyábọ̀ ní Gistlover ṣó máa drag ọmọ ẹ̀ tẹ́ bá rí bó ṣe ń drag Priscilla lọ́dà Gistlover nígbà tó ń rí pẹ̀lú Chris Daniel Kórèdé Bello gbogbo àwọn ṣẹlẹ̀ kẹ́ẹ̀ṣì yẹn ni. We were there now. They drag Priscilla bí Lizzy ṣe sọ pé òun sanwó bóyá bẹ́ẹ̀ ni Ìyábọ̀ gan ṣe sanwó kan tó fi Priscilla lẹ̀. So what are we saying? Tẹ́ bá drag Priscilla lẹ́nu ẹ máa drag Ìyábọ̀ lọ́la kì í ṣe pé wọ́n wá ṣẹ́rí tó bá yẹ pé wọ́n ṣe nǹkan tí ò dáa tí bá dórí péjẹ tí mo wá rí pé àǹtí Ìyábọ̀ nǹkan tẹ́ ẹ ṣe fẹ́ ní náà kò dáa ó kù díẹ̀ káàtó èmi máa jáde máa sọ that is it bí ilé ayé ṣe rí nìyẹn mi ò ní pọ̀ sẹ́yìn àǹtí Ìyábọ̀ ò ṣe nǹkan kan nínú fídíò yẹn ẹ kàn parọ́ mọ́ gbó ti yó sódà àwọn èèyàn lè fi ṣe yẹ̀yẹ́. Tí nǹkan tí wọ́n gan ṣe ṣó make sense ọkàn wa parọ́ mọ́ yàn pé ó ti yó ṣorí pé ibi tó ti lọ́pọlọ is there a proof pé ó ti yó is she behaving like a nuisance behaving on nuisance wá tiẹ̀ mọ̀ even without even being around them are you there did you do test
ìwọ tó sọ pé Láyọ̀ ó ní ọgbọ́n gan, sọ pé ó lọ́pọlọ gan, somebody that did not display anything. Tó bá yẹ pé Ìyábọ̀ òun create scene, gbogbo àwọn tó surround ẹ̀ yẹn máa ti kúrò ń bẹ̀. Àbí wọ́n ti máa sọ̀rọ̀ sí létí pé Queen Mother ti ń ṣe kinní jù. Ṣe bí aṣọ yẹn ò button dókè, á ti bọ́ aṣọ. She wasn't doing anything, she was just having a good time. But torí pé ẹ fẹ́ drag ẹ, torí pé ẹ hate ẹ, that is why you said what you said. This is not me supporting Ìyábọ̀. This is just me using common sense that most of you, mo máa wò pé ṣe ẹ ní. Ó máa dàbẹ̀ ní pé ẹ ní common sense. Dayọ̀ ló wá mú Ìyábọ̀ kúrò ń bẹ̀. Ìyábọ̀ tí mo ti yó, ọpẹ́lọpẹ́ Dayọ̀ Àmúsà ló wá mú kúrò ń bẹ̀. Ò bá bọ́ṣọ lọ́rùn ààrẹ, ó ti yó bí bìbà. Kí ni proof tó ní pé ó ti yó? Nǹkan yọ kan nìyẹn, sórí fact yẹn lásán. Ó ti tẹ́rẹ̀, ó ti fi ra ẹ̀ṣẹ̀ sìn. Kí ni proof tó ní pé Ìyábọ̀ ti yó? Because we did not see anything out of the ordinary. She was not constituting nuisance. So anybody that dance now, ẹni yẹn ti yó. Is that your own proof and argument? Anybody tó bá ti jó ń party báyìí, ó ti yó. Àwọn tó jójú Ìyábọ̀ wà ń party yẹn, ó sọ pé wọ́n yó. Why always Ìyábọ̀ Òjó? Make it make sense. Ọ̀rọ̀ ẹ kì í ṣe ọ̀rọ̀ fracas àbọ̀rọ̀ ọjà. Ọ̀rọ̀ common sense ni now that most of you don't have. Mo rí ṣọmọ pé bẹ́ẹ̀ bá ṣe gbé wá làwọn yẹn náà ṣe máa kàńtà yín àwọn ọmọ Ìyábọ̀. Ìyẹn Mèsòrò lẹ́tẹ̀ máa ń forí ẹ̀ jẹ̀gbà. Ìyẹn dẹ̀rẹ̀ àwáyé wá jẹ̀gbà ni. Mo ní hide the new Àwùjalẹ̀ from Mèsòrò. Ẹ má jẹ́ kí Mèsòrò fojú kan Àwùjalẹ̀ tuntun wọn. Torí a tún pin débẹ̀ ni. Wo anímàṣàun ni. Àwọn yẹn sọ pé Mèsòrò tó yóyóyó títí tó jẹ́ pé ó bọ́ pátá lórí igi. Ọlọ́run. Ayé àǹtí yẹn ti bàjẹ́. Ó bọ́ pátá lórí live video, live chat. Èèyàn yẹn ni mentor yín. Nígbà téèyàn wọ́n yóò fi NSC ṣe mouthwash. Téèyàn yóò débi pé ó bọ́ ṣòkòtò ẹ̀. Pátá nìkan ló kù. Gbogbo irun òbò kìkì irun. Ó tún sọ pé wọ́n tún finger pé ọmọ bíi 7 ló finger on a club. Nígbà tó ń ti yó. Hence domi ilẹ̀ má domi lórí bed. Hide the new Àwùjalẹ̀. Ṣé mo pé mò ń tẹnu mọ́ from Mèsòrò? Ẹ má jẹ́ ó dé ààfin. Torí a tún lọ dàbẹ̀ rú ni. Ẹ máa gbọ́ pé mo fẹ́ wá jà fún bàbá. Bàbá ò ní ìdí ìjà ẹ̀ sì kò sẹ́nibọ̀dì tó ń drag bàbá. Tó bá tiẹ̀ drag bàbá, ẹ jẹ́ kán drag bàbá. Àwa ọmọ bàbá nìkan náà la lè drag. Wọ́n ní iṣu ẹni ló máa tọwọ́ ẹni bepo. Àwa ọmọ bàbá nìkan náà la lè drag bàbá. Ẹ má jà fún ẹni bàbá kankan lórí social media. Àwa náà la lè bú wọn. Tó bá ṣe nǹkan tí ò dá, a máa bú wọn. Kán lè change. Ẹ má gbé òbò rírùn kan òbò tó ti ṣanwọ́ sí kẹgbóbò lọ síbẹ̀. Ẹ tọ́jú òbò yín lè tẹ ha tán tẹ fi dálé onílérú òun ló ń lọ wájú yẹn. Ṣọ̀ká tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ báyìí, ẹ ti kẹ́sẹ̀ òsì méjì, ẹ wá kó ìlì sí, ẹ wá máa fara brush wọ̀, ẹ máa ní master key ẹ̀ǹkùlé. Ẹ̀yin oṣù free. Àwọn mentor yín ni. Àwọn mentor yín ni. Ìgbà mélòó lẹ gbọ́ pé Ìyábọ̀ ó lọlé onílé lọ dàrú? Ẹ̀yin dẹ̀ rí kẹ máa galavant káàkiri ibi tó ti fẹ́ yín, kẹ máa jẹ fọ́tí káàkiri ni. Hide the new Àwùjalẹ̀ from Mèsòrò. Òun lẹ ti gbọ́ o. Problem tí o ní Láyọ̀ bó ṣe fẹ́ hide Àwùjalẹ̀ from Mèsòrò àbí kó máa bá Mèsòrò sọ̀rọ̀ pé àǹtí ẹ̀ tún gbọ́dọ̀ lọ ṣẹ̀sín ní ọ̀dọ̀ kábíyèsí. Ẹ tún gbọ́dọ̀ lọ ṣẹ̀sín. Ẹ jẹ́ kí ìdí yín kẹ́lẹ́ super glue mọ́ bò yín. Ẹ rọ sìmẹ́ǹtì sínú òbò yín tó bá ń yún yín. Ẹ jẹ́ kó gbẹ. Ẹ ṣe German floor sójú òbò yín. Bọ̀ ẹ ní sọ yẹn o. Àwọn tí mẹ́mbà yín tó ń ṣorí ibú ẹ ní sọ yẹn. Ọmọ ọlọ́mọ tó ní nice time tí ò bá ti yàn jẹ, tí ò robi síyàn, tó ń kọrin kì í, tó dẹ̀ ń jó, ijó simple, kò tiẹ̀ ṣe làwùlàwùlàwùlàwù. Òun lẹ sọ pé ó ti yó bí wèrè ọpẹ́lọpẹ́ kíní tó wá mu. Àwọn tó jẹ́ ń ṣẹ̀sìn inú tíìmù yín tẹ́ ń praise lójoojúmọ́, kí ni ká wá sọ ń pa tiwọn?
ẹ ti rí pé wèrè ní èmi ò ní nǹkan bá yín sọ. Let the video do justice by itself. Ẹ̀yin ṣe like post ẹ̀, ẹ̀yin lẹ post video yìí àbọ̀ tẹ fẹ́ fi ṣẹ̀sìn, but ta ló wá ń ṣẹ̀sìn sí? Ẹ̀yin èèyàn mi, kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ jẹ́ mọ nǹkan tẹ́ bá feel about this video down below. God bless you. Have a wonderful day. Bye.